Alhaji Abdulrahman Akànní ẹ mọ̀mọ́ pọ́ndọ̀n ọmọ Martins ṣe bí wọ́n ni mò ń pè ọmọ kan bí ẹgbàágbèjì olóríire ọmọ ni okú ọdún okú ọdún mo lọ òsìkú yẹdùn okú àṣeyẹ ni okú ayẹyẹ orí kádùn Akànní o mo ló ṣọdún èyí ó ṣe tẹ̀mí sí lágbára lọ́wọ́ lọ́hùn ọba mo ló gbó bí olúgbógbó tí ń gbó wàá gbó bí olúgbógbó tí ń gbó nílé ayé ikú òjijì ò wá nípa ọ́ ìwọ ò wá ní báwọn kú ní rèwerèwe àtẹ̀pẹ́ báyìí láàjọ tẹ́lẹ̀ yípẹ́ ìwọ ò wá ní tọ́nà ogójì ọmọ onímọ̀ sáré ọmọ lágbára lọ́wọ́ lọ́hùn ọba bá mi Alhaji Abdulrahman Akànní o mẹ́bí wọ́n lọ nínú rẹ̀ oníwà ire mo ló kú ọdún ó sì kú àṣeyẹ kájé ó wá filé rẹ̀ ṣe gbùgbé bá mi ọmọlájà Akànní orí ọdún wá nílé ká mọ́ ṣe rí ọwọ́ bí ràn ẹ̀gbọ́n rẹ̀ ló pè mí sórí aago rahmata o Àṣàbí Adé lónìí wá mọ̀ kí ọ lónìí gbèjì gbẹ̀jọ wípé òkú ọdún Ọlọ́run Tóyìn lónìí wá mọ̀ kí ọkú ọdún ó ní àbúrò mi ni Akànní wá bá mi kí àrídùnnú mi ni wá bá mi kí ọmọ ìyá mi ni wá bá mi kí wá bá ń kó nínú rẹ̀ oníwà ire ọlọ́kan ire aláyé ire tí ń sọjọ́ bí lónìí mo wá kí ó láṣẹ ìsàmọ́dún wípé ọdún ayọ̀ ọdún ire ọdún ìdùnnú ló mọ̀ ṣe ó lóun tí mo jùrọ̀ òkun òun mọ̀mọ́ tí mo jùrọ̀ ọ̀sà òun ò máa rọ́mọ ìyá bí rẹ ní ilé ayé ó ní mọ́ kí ọkọ̀ rí ọwọ́ mẹ́bí wà lọ nínú rẹ̀ olówó tí ń fowó ṣàánú ni mo ń pè láṣẹ l'Èdùmàrè ọba wàá pẹ́ bí ewé apẹ́ wàá pẹ́ láyé ojú rẹ̀ ò ní ríbi ọmọ ò ní kú mọ́ lọ́wọ́ ìwọ náà ò kú ní bọ́ sọnù lọ́wọ́ wọn iṣẹ́ rẹ̀ ò wá ní dojúró ilé iṣẹ́ rẹ̀ ò ní jóná bá mi Akànní Adé ìwọ ò wá ní ṣiṣẹ́ fọ́mẹlòmíràn jẹ láṣẹ l'Èdùmàrè ọba rámátà Àṣàbí Adé wá ní kí n bóun dénú dáadé ní àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọ̀run lọ́mọ gangan ni mẹ́bí gbókó ẹ̀tọ́nu àjánu àjámáyà fọ́gbá ọmọ ìtòrí ṣá ni wọ́n porí kílẹ̀ àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọ̀run lọ́mọ gangan ni agbómi kárábí ní Kútọ́nù ń bá báyìí ti ṣẹ̀wá egbò ní ọmọ ọ̀rú àsùnjímojí wéré ikú owó mi ló sùn mí ló fìbọn ṣàgbéjì ara torí mo bẹ́gùn gbélé n ò gbọ́dọ̀ pín yánrin àṣeyánrin nìyẹ́gùn ń jẹ nínú ilé àwọn bàbá rẹ ni ó yá dákun wá jẹ́ ń fìyẹn gbálẹ̀ àwọn yèyé rẹ lọ mẹ́bí wọ́n lọ́mọ wọn ní kò yẹ sọ́hó Ikoyi sọ ní ìṣẹ̀lẹ̀ àwọn yèyé rẹ mẹ́bí wọ́n lọ́mọ wọn ní kò yẹ sọ ọmọ agbọ̀hányún ní ọdún lólu ọlọ́tẹ́ kí ọmọ alérí púpọ̀ ogun gbọ̀ngbọ̀n mo kanlẹ̀kùn ogun ọmọ àgbà tiẹ̀ ó ní kò yọrọ ogun agbóhorogun ogun àjàwẹ̀yìn ní múlẹ̀ Oníkòyí mi gbé ogun ojoojúmọ́ ní múlẹ̀ màmá tí wọ́n gbé bí ọlọ́mọ sómi lọ ogun bá yín nígbó lẹ́fi dolúgbò ogun bá yín lọ́nà lẹ́fi dèrò ọ̀nà ogun bá yín lórí igi rókó lẹ́fi dolúgi mẹ́bí wọ́n lọ́mọ takútakó tọrọ àròyìn kú torí ti di ọmọ ẹrú fìsànfìsàn ọmọ ogun borí kò yóò délé pé ọmọ ogun borí kò yóò pera wọn lórúkọ àádọ́jọ Ìkòyí nílé gbọ́n alápò tàbí ràn ló kó bàbá yín lọ sójú ogun pa wọ́n wọ́n fi kàádọ́ta ẹ̀rìndé súnlé ẹ̀rìndé súnde èyí tó kù lẹ̀ rí mọ́ ló fi jẹ́ àpò idẹ lẹ́fí wọ́mọ́ akúfẹ́yẹ̀mú jẹ́ kiri ọmọ igun balẹ̀ igun jẹ́ rí àkàlà balẹ̀ wọn jẹ́ dọ̀ ọ̀tẹ̀tẹ̀ rí òtètè dé
bó bá balẹ̀ kò bá mú fún akọni jẹ. ìran màmá rẹ̀ ní fìwájú gbọ́ta wọn kì í fẹ̀yìn gbọ́ta. nínú ilé àwọn màmá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni ẹni bá fẹ̀yìn gbọ́ta òjò ní í ṣe. mẹ̀bí nínú ilé àwọn màmá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni. ǹjẹ́ tán bá ní ta ní nǹkan ewì kí ọ̀rá tẹ̀ kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Abímbọ́láì Tara Ìfẹ́ Àkànní Akéwì àgbáyé lórúkọ tèmi.